one. Sharing the first one, fridge ni. Ṣùgbọ́n LAC ni pé tó bọ́ tó wọ́wọ́ jù. Like they said, the third one. Ṣùgbọ́n ìjọ, wọ́n ṣe sọ lẹ́ẹ̀kọ́, anybody tó bá jẹ́ wọ́n fún ní dọ́kẹ̀tì yẹn á lọ gbà níbi tó máa ti pìkẹ̀ wàhálà Friday. So, owó máa fún bẹ́ẹ̀ kan. Ẹ̀fìyẹn lé bàbá máa fún owó lé ọ̀nìlẹ́jẹ̀ kìíní èyí ló ń fi rà ẹ̀ wọ́n máa ń rọ bàbá yìí wọ́n mélòó sàn. Ẹ bá mú mi máa pẹ́ ní o. Right. Ọ̀dọ́ bàbá kí n bá tó sọ ní jẹ́ 1, 2, 2. 1, 2, 2 ọba Fẹ́mi Adénúgà. 1, 2, 2. Ṣé wọ́n ni wọ́n? o ṣe fọdún ìyẹn. Màmá ọba Fẹ́mi Adénúgà. Fridge freezer. I'm happy for that one. Okay, Eja, we'll go to the next one, which is the second constellation. Honestly, this is the second constellation. They come on, they're gentle. Carry on. What is that? What is that? Yes. There you go. That's good. Now, what price? All keke must pass. Keke, Multi-moon. All keke must pass. All keke must pass. Oga o, aláìníbé o. Yes. Aláìníbé o. Aláìníbé o. 4, 2, 3. Ṣùgbọ́n mọ́ fún aláìní mọ́ fọwọ́lé ní. 4, 2, 3. Apá òsì mìíràn wà ní. Congratulations. Mama,
Èmi kan tẹ́lẹ̀ kọ́. Hello. Gbóná. Ṣé ẹ gbọ́dọ̀ ni? Àgbọ̀. Àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run kí àṣàṣeyọrí ẹ̀ o. Bá mi, ọkọ̀ mi kí ẹ ṣe wá pẹ́.